لا إله لا نور الذي جاء بالهدى سلام على البدر المسمى محمدا البدر علينا بصرية الوداع وجب الذكر علينا مدى لله سلام على نور الذي جاء بالهدى وجب السكر علينا مدى لا إله لا نور الذي جاء بالهدى سلام على البدر المسمى محمدا البدر علينا بصرية الوداع وجب السكر علينا مدى لله سلام على نور الذي جاء بالهدى àfáà tí àwọn pàdé tọ́jà sí pé torí àfáà náà la fi láǹfààní àti wá pàdé bàbá bá àfáà yẹn ọba ṣe ń tí ń ṣe láǹfààní àti pàdé àwọn bàbá ń bì á ṣe àfihàn àfáà náà zile àfáà àgbà àfáà Muhammad Idris owó sẹ́ni àjàsá jàmẹ́ ẹ̀jẹ̀ àpè ọlọ́run tóbi lẹ́ẹ̀kan náà. Allahu Akbar. ẹ bá mi fi ara hàn lé. jàmẹ́ ẹ̀jẹ̀ àpè ọlọ́run tóbi. Allahu Akbar. ká tún pé ọlọ́run tóbi. Allahu Akbar. bàbá wa disappoint yẹn òde tí wọn bá ráyè wọn sọ fún yẹn ni. bẹ́ẹ̀ni. tí wọ́n bá ti débi kan wọ́n ti wá nù. wọ́n ti wá nù. kí wọ́n á ní tó tún wá kù. Naam. nígbà tí àmúra àti lọ́dọ̀ àwọn bàbá àwọn jàmáà àwọn elétò wọ́n ní ká tọrọ ìṣẹ́jú márùn-ún kí àfáà Idris Owóṣeni kó fi ṣe bàbá ní máa wọlé kó fi kí àwọn bàbá ní máa rọra kó sì fi kí àwọn màmá wa àti àwọn bàbá wa pé ẹ mà kú dìde gbólóhùn kan sí gbólóhùn méjì láti ọ̀dọ̀ àfáà àgbà oníwàásí ustaz wa Muhammad Idris Owóṣeni àjàsá jẹ́mọ́ ẹ̀jẹ̀ á pé ọlọ́run tóbi lẹ́ẹ̀kan náà. Allahu Akbar. ká tún pé ọlọ́run tóbi lẹ́ẹ̀kan náà. Allahu Akbar. ká tún pé ọlọ́run tóbi lẹ́ẹ̀kan náà. Allahu Akbar. àwọn bàbá ní àfọkànbalẹ̀ pọ́lọ́run ó bò wá lọ́jọ́. àmín. pọ́lọ́run ò ní fọjọ́ dà wá láàmú. àmín. àwọn àtọ́lọ́run tí ń jọ ń sọ. ahlan wa sahlan. ahlan wa sahlan. ajé abasi àfa àti wọ́n ti fẹjọ́ yín sùn wọ́n lẹ́yìn tí bàbá rán sí mi wọ́n lẹ́yìn jí sí ara yín ń bọ̀ wá sọ yẹn létà. سبحانك يا منان سبحانك يا حنان سبحانك يا معان سبحانك يا ديان. أعوذ بالله من الشيطان الرجيم
إبراهيم واذكر في الكتاب إدريس إنه كان صديقا نبيا ورفعناه مكانا عليا يا ربي آي لنا من أمرنا رشدا وكلما ربته إبراهيم هبته الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير. òkè ńlá kan bẹ kọ́ọ̀fù lóko òkè yìí ń jẹ́ odò ńlá kan bẹ lẹ́yìn òkè yìí ọ̀pọ̀lọpọ̀ ẹja ní odò yìí bí èèyàn bá wá débi odò yìí mùjísà méjì ni yóò rí ń bẹ kó tó kú ó ń bẹ. mùjísà alákọ̀ọ́kọ́ ni wípé etí odò làwọn ẹja abẹ máa ń dúró sí bí èèyàn bá dẹ̀ náwó láti mú wọn wọn ò ní sáfónítọ̀hún. mùjísà ẹlẹ́ẹ̀kejì ni wípé béèyàn bá mu ẹja yìí kò lè rìn láti bídìí ọ̀kan yẹn tẹ́jà tó mú òfin dòkúta. kò sí nǹkan kan tó jó rí bẹ́ẹ̀ ju wípé àwọn ẹja yìí wọ́n máa ń yan ọlọ́run ọba wọn ni wọn ò ní gbólóhùn méjì tí wọ́n máa wí ju wípé la ilaha illallah wahdahu la sharika lahu lahul mulku wa lahul hamdu wa huwa ala kulli shay'in qadir. لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير. وهو على كل شيء قدير. وهو على كل شيء قدير. gbólóhùn yìí àfi kí ọlọ́run lórí oore tí ó kọ́ mọ́ tó ṣe fún wa nílẹ̀ yorùbá pàápàá jùlọ àwọn ọmọ ìbàdàn látara bàbá wa fadilatu sheikh Muhyiddin Ajani Bello. adamallahu wa hayatahu. ọjọ́ tẹ̀ tí ń jí sí ọlọ́run bọ̀ títí tó fi wá dòní ìdí àáfàá sọ̀tọ̀ọ̀tọ̀ èèyàn lè jí àáfàá kó dá lè kéwú sílẹ̀ kó máa kọ́ ọmọ ní kéwú ìkànnì yẹn. èèyàn lè jí àáfàá kó dájọ́ sílẹ̀ kó máa darí wọn ìkànnì yẹn ṣùgbọ́n ìdí àáfàá tó wá ga jù láyé òun náà ni kéèyàn jí àáfàá oníwàásí. tá a bá wá ń sọ̀rọ̀ nípa àáfàá oníwàásí tá a bá yọ tẹ̀gàn kú àbí tàbí tẹ̀gàn sí Fadilatu Sheikh Muhyiddin Ajani Bello ó pé méjì nínú yorùbá látòkè délẹ̀. Allahu Akbar. òun lèmi fi máa ń dà lórin wípé la ilaha illallah wahdahu la sharika lahu lahul mulku wa lahul hamdu wa huwa ala kulli shay'in qadir. La ilaha illa Allah wahdahu la
شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير. bàbá wa ìmáàmù Ìbàdàn ń bẹ láyé àti láàyè òkè àrẹ ń bẹ níbẹ̀ tí ó fi gbà kankan wó rí bàbá wa kí ó ṣe kírísà ń bẹ níbàdàn tí wọn ò yé ṣe kírísà béèyàn kan bá wa sọ wípé òun nímọ̀ kan tí kò sẹ́ńtó nímọ̀ tí kò sẹ́ńtó ní wùmọ̀ tóun ní ẹ sọ fún wípé àṣọ bá ò ṣẹ́yùn nǹkan ṣe kí ni mo ní ṣe. nǹkan ṣe. mẹ́wàá ń ṣe kí ni mo ní ṣe. mẹ́wàá ń ṣe. ẹ wá náwó kan sí bàbá wa Fadilatu Sheikh Mudi Ajani Bello wípé aláwùmú ìyá Ajani Bello. aláwùmú ìyá Ajani Bello. ògo Ìbàdàn tó dájú lẹ̀ jẹ́. ògo Ìbàdàn tó dájú lẹ̀ jẹ́. ògo Yorùbá tó dájú nìyí. ògo Yorùbá tó dájú nìyí. ògo Áfíríkà látòkè délẹ̀. ògo Áfíríkà látòkè délẹ̀. ògo àgbáńlá ayé ni bàbá. ògo àgbáńlá ayé ni bàbá. Ọlọ́run dákun àwa ń bẹ̀ ẹ́ kíkú má pa bàbá wa. Ọlọ́run dákun àwa ń bẹ̀bẹ̀ kíkú òjijì kò ní pa bàbá. ikú 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 òjijì kò má pa bàbá. Ọlọ́run dákun àwa ń bẹ̀ ẹ́ ikú òjijì kò má pa bàbá. Ọlọ́run mú Ajani Bello. ògo Ìbàdàn tó dájú lẹ̀ jẹ́. ògo Yorùbá tó dájú nìyí. ògo Áfíríkà látòkè délẹ̀. ògo àgbáńlá ayé ni bàbá. Ọlọ́run dákun àwa ń bẹ̀bẹ̀. ikú òjijì kò má pa bàbá. Ọlọ́run mú Ajani Bello. ògo Ìbàdàn tó dájú lẹ̀ jẹ́. ògo Yorùbá tó dájú nìyí. ògo àgbáńlá tó dájú nìyí. ògo Áfíríkà látòkè délẹ̀. ògo àgbáńlá ayé ni bàbá. Ọlọ́run dákun àwa ń bẹ̀bẹ̀. ikú òjijì. Ọlọ́run dákun àwa ń bẹ̀bẹ̀. ikú òjijì kó má pa bàbá. Ọlọ́run dákun àwa ń bẹ̀. ikú òjijì kó má pa bàbá. ikú òjijì kò ní pa bàbá. ikú òjijì kò ní pa bàbá. سبح لمن علا سبح لمن علا على العالمين مجملا ومفصلا على العالمين مجملا ومفصلا Allah azimu qadira nabi Muhammadin. Allah azimu qadira nabi Muhammadin. Fata'azimuhu faridun ala kulli muslimin. فتعظيمه فريد على كل مسلم. ويا ربي بالهادي البشير محمد ويا ربي بالهادي البشير محمد نبي زكى فرعون كما قد زكى أسلام نبي زكى فرعون كما قد زكى أسلام سلام 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 على وواسع
سلام على البدر مزام محمدا عليه صلى الله جل جلاله بهذا بدا للعالمين كماله بهذا بدا للعالمين كماله سميت بمحي الدين في حضرة الملا سميت بمحي الدين في حضرة الملا ونوديت يا جيلاني ادخل العذرة يا شيخنا محيي الدين أحيي قلوبنا يا شيخنا محيي الدين أحيي قلوبنا بموعظتي تزكي النفوس بحكمتي بموعظتي تزكي النفوس بحكمتي أنا الجيلي محيي الدين اسمي أنا الجيلي محيي الدين اسمي وأعلامي على رؤوس الجبال وأعلامي على رؤوس الجبال. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الحمد لله إن الحمد لله إن الحمد لله نحمده ونشكره ونستعينه ونستغفره ونتوب إليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله والصلاة والسلام على حبيبنا رسولنا محمد صلى الله عليه وسلم 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 وعلى آله وأصحابه ومن تبع هداهم بإحسان إلى يوم الدين وبعد. adúpẹ́ fún Ọlọ́run ẹ jẹ́ apanupọ̀ ká dúpẹ́ lẹ́ẹ̀kan náà. alhamdulillah. bẹ́ẹ̀ni tó ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ọba mọ̀pẹ́ dá ọpẹ́ tiẹ̀ mọ́. alhamdulillah rabbil alamin. adúpẹ́ fọ́lọ́run ọba tó jẹ́ pé kò béèrè nǹkan kan lọ́wọ́ wa ọpẹ́ nìkan ní ń béèrè àwa fúnra wa ò sí ní tá a lè fún ọpẹ́ yìí náà la lè fún gbogbo ń tá a bá pé á fọ́lọ́hun ọlọ́run fúnra ara rẹ̀ náà ló ní nǹkan ẹ̀ àwa tá a wá pa fẹ́ fún un ní nǹkan náà òun náà ló ní wá
nígbà tá a wá rí nǹkan kan míì fọ́lọ́run yìí ẹ jẹ́ gbogbo wa ká pariwo ọpẹ́ kílẹ̀ ó mì. إلهي لك الحمد الذي أنت أهله إلهي لك الحمد الذي أنت أهله على نعمي ما كنت قط لها أهلا. ní ń tá fọlọ́run ju pé ká dúpẹ́ fún un náà lọ. ọpẹ́ wa tá a wá dá ní àárọ̀ yìí ọpẹ́ náà pín sí ọ̀nà mẹ́ta. àkọ́kọ́ ọpẹ́ náà adúpẹ́ pọ́lọ́ ń ṣe wá ní mùsùlùmí. bá a jẹ́ mùsùlùmí a lè ríra wa kójọ sáàyè kan náà báyìí. bá a bá sì kóra wa jọ sáàyè kan náà báyìí tí kìí ṣe pé àwa ẹlẹ́sìn kan náà la wà ń bẹ̀ ọ̀rọ̀ wa ó yàtọ̀. Fawallahi ìṣe wa ó yàtọ̀. Fawallahi lawla Allahu ma tadayna wa ma tasaddaqna wala sallayna. Fawallahi ọba tó ṣẹ̀dá wa tó fi wá sí ojú ọ̀nà ẹyọ kan àwa náà débẹ̀ abára wa ó yẹ ká fìyẹn náà dúpẹ́ fọlọ́hun adúpẹ́ fọlọ́hun o alhamdulillah tó ṣe wá ní mùsùlùmí o adúpẹ́ fún ọ lẹ́yìn èyí adúpẹ́ fọlọ́hun pé a ní n tá a fẹ́ fi hàn. mùsùlùmí nìkan ló ní nǹkan tó lè fi hàn yàn. bó bá wù wá lénìí Al-Qur'ani la wá fi hàn yàn. bó bá tún dọ̀la tá a tún sọ pé kinní kan nínú Islam náà la fẹ́ fi hàn yàn ọ̀sẹ́ni kankan tí ó takò wá gbogbo èyí tá à ń ṣe lónìí yìí kò sátakò kankan mbẹ̀ nítorí pa ní n tá a fẹ́ fi hàn yàn. lórí eléyìí ó yẹ ká tún dúpẹ́ fọlọ́hun. àwọn oníwèé kejì wọn ò ní tí a fẹ́ ṣe wàlímà rẹ̀ wọn èé kó jáde oníkálukú náà ní ń di tiẹ̀ lọ́wọ́ kiri ntí kálukú bá sì sọ pé ìwé ọwọ́ ọ̀hún sọ náà lọ́sọ. ìmáàmù wa ní bíbà yìí kò gbọ́dọ̀ sọ fún wa pé nítorí pé àwọn kun mọ́sálásí àwọn ní white and green kọ́ wá pọ́tọ̀ mọ́ ní kùránì tóun ń lò. Allah kò gbọ́dọ̀ wí bẹ́ẹ̀. bá a bá sì lọ bẹ́ẹ̀ lágbàáyé nǹkan kan náà ní í ṣẹlẹ̀. Al-Qur'ani yìí ẹyọ kan ní ìdojúkọ mùsùlùmí ẹyọ kan ní wákàtí wa táǹkì ẹyọ kan ní gbogbo a máa ṣe kódà bá a bá ń ṣe àsìkìrí bó ti wulẹ̀ ọ̀pọ̀ màsìkìrí kójọ tó o tún bá tàwọn ẹnìkan nú ẹ̀. Allah tọ́ eléyìí náà tó wàá fi hàn ọmọ wa tó wá ṣe kásẹ̀tì tá a wá torí ẹ̀ wá bí ìkìlọ̀ mi àkọ́kọ́ ẹ̀yin Yorùbá àgbà ó dìlẹ̀ gba nǹkan wọ́n kọ́kọ́ kìlọ̀ yẹn fún wa náà ọmọ yìí Ọlọ́run ó wò ó fún wa àmín àmín Ọlọ́run ó ṣe lọ́mọ alálùbáríkà àmín alùbáríkà rẹ̀ ó sì kárí ayé
Àmín. ọlá títóbi anabi wa Muhammad. Sallallahu alayhi wa sallam. ẹ bá mi ṣe yí láàfin kan pẹ̀lú iná àtẹ iná fún Idris náà ọlọ́run ọba kò ṣe lọ́mọ alálùbáríkà. bismillahir rahmanir rahim. لإلاف قريش لإلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك ونحر إن شانئك هو الأبتر. آمين. òun lẹni tá a wá jókòó tì lẹ́nìí a sì gbọ́rọ̀ lẹ́nu ẹ̀ ìkìlọ̀ mi sí àwọn tó bí Idris ó ní pé ẹ dákun nítorí Ọlọ́run mo bẹ̀ wá ní o ntọ́lọ́run ni yóò ṣe láyé ntí ẹ̀ lọ́fẹ́ bẹ̀rẹ̀ ń ẹ wá jí orí kéwúké kẹ́ ẹ sì jí orí ìwé kà ẹ má sọdá lágbé o ẹ má sọdá ẹni tí ń wá sàrà àti ọjẹ kiri ìgboro Ìbàdàn o ó yẹ wa bẹ́ẹ̀ kẹ́ ẹ kọ́kọ́ mú yẹn dání ná èmi tí mo wà níwájú yín tí mò ń sọ̀rọ̀ ọmọ yín náà ni mo jẹ́ ibi wọn ti bí mi àtìyá àti bàbá ìlú Ìbàdàn yín náà ni tí mo wá fẹ́ sọ fún yín ni pé nígbà tí mo pé ọmọ ọdún 10 ni mo bẹ̀rẹ̀ wáàsí nìbàdàn yìí wọ́n sì ń gbé mi kọ́rùn lọ sí gbogbo bẹ̀rẹ̀ ìsàlẹ̀ àfà òjé gbogbo ìtútàbà bàbá wa Yáyì ọlọ́run kó fọ̀run kẹ́ wọn. Àmín. bàbá wa Yáyì ní òjé bí wọn bá ti gbọ́ pé mò ń bọ̀ wọ́n bọ̀ ọ́ ta bàbá wa Abdulwahidi àwọn máa tẹ̀lé mi káàkiri ọlọ́run ní ká ṣe bẹ́ẹ̀ àwọn òbí wa wò pé bàbá wa mọ bẹ̀rẹ̀ ẹrú ẹ̀ láti gbà náà olúwa rẹ̀ ó ya alágbe ni nítorí náà ọmọ mi yẹ dákun ẹ má fagbe kọ́ torí ẹ̀yin Ìbàdàn ń bí sàrà jíjẹ bàyín jẹ́ ẹ fẹ́ràn sàrà ẹ bá ti jàjà kéyà sí tẹ ké sàwákà kẹ máa jẹ sàrà káàkiri lókù ẹ jẹ́ kó rí ẹ̀ kọ́kọ́ Islam ti di ẹ̀sìn tó jẹ́ pé ẹnìkan ò lè fọwọ́ rọ́ wa sẹ́yìn nínú ẹ̀kọ́ ẹnìkan ò lè fọwọ́ rọ́ wa sẹ́yìn nínú ẹ̀kọ́ mọ́ bẹ́ẹ̀ bá pété èbó òyìnbó ń bẹ late everybody ó máa lọ tún máa yẹ dictionary wò. Allah. èyí tá a sì la wà lẹ́nu èyí náà a wà ń bẹ̀ àpamọ́ nítorí náà mo bẹ̀ wá a mú ọmọ yìí jáde lẹ́nìí nílànà dáadáa a gbọ́dọ̀ sọ sí létí pé a kàn fi ọ́ bẹ̀rẹ̀ nǹkan báyìí ni kọ́ba dijọ́ iwájú ọ́ máa màǹfààní ẹ̀ nísìnyí gbogbo owó tẹ́ ẹ bá gbà ń pa rẹ̀ kọ́ màǹfààní ẹ̀ kí ló fẹ́ fowó ṣe nísìnyí ẹ̀yin ó sì máa yó ẹ̀ máa wá fi òun wówó. هذه ناقة الله لكم آية فذروها فلا تمسوها بسوء فلا تمسوها بسوء فيأخذكم عذاب أليم فيأخذكم عذاب أليم. Ọlọ́run ní fi ọmọ náà láwa lójú. wàtílíkà làmúsáàlù nàdìrìbọ̀ àlẹ́sì. àbíhí nàkọ́tùláhì làkún àyàtàn. ọmọ wa yìí Idris àmì kan ló jẹ́. àbíhí nàkọ́tùláhì làkún
ayatan. rírì tí àwọn tó jẹ́ ẹgbẹ́ rẹ̀ àbí àwa tá a bírú ẹ̀ tí a bá rí Idris níta tó ń sọ̀rọ̀ ní bá a ṣe pọ̀ tó yìí oníkálukú náà yóò mọ báwo ni ó ṣe tọ́jú ọmọ ẹ̀. Hadhihi naqatullahi lakum ayatan. àmì kan ló jẹ́ o. Fadharuha. ẹ tọ́jú ẹ o ẹ ṣọ́ dáadáa o. Fadharuha. ẹ má fi gba sàrà kiri o. Fadharuha. ẹ má fi gba sàrà kiri ẹ rí i pé mo tẹnu mọ́ yẹn ẹ má fi gba sàrà kiri o. Fala tamassuha bisu'in. nǹkan kan ò sì gbọ́dọ̀ ṣe é. Fala tamassuha bisu'in. ẹ gbọ́dọ̀ náwó aburú kan sí i. Fala tamassuha bisu'in. ẹni ó bá ronú aburú sí ọmọ yìí aburú ò ní jẹ́ ọ́ráyé gbé pẹ̀lú àlèkè. Fayakuzakum adhabun alim. ẹni ó bá fa aburú kan kọ́mọ pé òun ó jìyà láyé àpàtì àmọ́. Fayakuzakum adhabun alim. mo fi yẹn bẹ̀. ẹlẹ́ẹ̀kẹta aláàfẹ́ gbọ́ wáàsí ti ṣera rẹ̀ àbí wáàsí náà kọ́ yìí wáàsí náà ní gbogbo ń tá a rí wọ̀nyí tọ́ Salamu qawlan min rabbi rahimi. Salamu qawlan min rabbi rahim. ẹlẹ́ẹ̀kẹta mo máa ń sọ fún wa ní gbogbo àyè Kùránì ní inna sa'yakum lasatta ntọ́lọ̀ yíyan kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ẹlòmíà tún máa béèrè lọ́wọ́ ara rẹ̀ pín agbé kí àti ẹ̀ ló ń wáyé sí kí ló wáyé sí bí irọ́ bí jìbìtì tó ń ṣe náà lọ́lọ́run wá ṣe èyí tọ́rin èmi wá òun ni mò ń ṣe yìí n ò béèrè owó kankan lọ́wọ́ ẹnì kankan àwọn ẹlòmíín lè máa lọ sọ lẹ́yìn pé bàbá rí Alhaji Muideen owó ńlá là á fi pè é ẹjí ọmọ akílẹ̀ àṣìyìn o kọ́ bọ̀ mi ọ̀gbà lọ́wọ́ ẹnìkan bẹ́ẹ̀ bá ti pè mí síbi kan tẹ́ ẹ sì tẹ́yìn fúnra kẹ́ ẹ tó pè mí ẹ kọ́kọ́ bẹ̀rù Ọlọ́run torí pé mi ò ní nǹkan kan gbà lọ́wọ́ yín wàláyé mi ò ní nǹkan kan gbà lọ́wọ́ yín. Innama nut'imukum liwajhillahi la nuridu minkum jazaan wala shukura. nígbà tí rọ́ìdù wa ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan bí ẹnìkan bá wá lọ́ǹchì kásẹ̀tì a ní ẹmú wà àlejò bàbá wa èmi èyí sẹ́ni wọ́n ṣe lálejò ọ̀rọ̀ mi ò jẹ́ mẹ́ni wọ́n ṣe lálejò ọ̀rọ̀ wo ni wọ́n sọ tẹ́lifí pé ẹ fẹ́ ṣe mí lálejò. Innama nut'imukum liwajhillahi la nuridu minkum jazaa. la nuridu minkum jazaa wala shukura. láti Kánò bọ́bá omi máa gbé mọ́tò wá bọ́bá mi wá wọ plane wá kò sówó tẹ́ ẹ lè san fún mi ẹ lówó mi lówó. la nuridu minkum jazaa. torí pé owó tèmi ná èso owó tí à ń kó jọ lójoojúmọ́ bí n bá ti rí náà ni báláàánú kan bá wọlé ní tó fún mi 100,000 bóyá àti níbi yìí lọ nbí a lọ náà ni ọ̀tàn sí káyì tó di ọlọ́run ó tún ṣe mí ṣé ní ẹsẹ̀ wàá sọ pé ẹ fẹ́ fowó kan pè mí wọ́n yẹ fowó pè mí. Innama nut'imukum liwajhillahi. mo wá síbí lẹ́nìí nítorí ọ̀rọ̀ táwọn ẹlòmíín ń sọ pé bàbá wọ́n ní bẹ́ẹ̀yàn ọba rí owó gidi èyàn ò lè pé bàbá níbo lọ fẹ́ kówó ọ̀hún wá tó kówó wá fún mi ń Kánò ni ẹ sálẹ̀ lówó ńlẹ̀ Yorùbá kẹ́ wá lówó táwùsá
ẹ lè ní ẹ̀pọ̀n ni ẹ ń ṣèjọba ebe ralẹ̀ lẹ̀ ń ṣe ń bí ṣe bí ìjọba lẹ̀ ń ṣe ralẹ̀ ìjọba tí ò lẹ́sẹ̀ ńlẹ̀ ìjọba tí ò lè sanwó iléèwé. innama nutimukum liwajillah. la nuridu minkum jaza'an wala shukura. la nuridu minkum jaza'an wala shukura. Allah. la nuridu minkum jaza'an wala shukura. àwa tá a wà ní Ọ̀yọ́ state mo bẹ̀ yín ẹ ṣe làákàyè pàápàá jùlọ ẹ̀yin èèyàn mi nílùú Ìbàdàn ẹ ṣe làákàyè dáadáa ẹ jẹ́ ká ṣe làákàyè dáadáa a gbọ́dọ̀ wà nírú ìlú yìí ká tún jẹ́ ni tọ́gbọ̀ ṣùgbọ́n wàláhì ìwọ òmùgọ̀ pọ̀ lọ́dọ̀ yìí wàláhì tàlà mo máa ń sọ ní gbogbo Áfíríkà Ìbàdàn jẹ́ ìlú ńlá báwa tá a jọ máa bẹ̀bí ọ̀bá jọ wá lójú ọjọ́ àwọn aráàta lójú ṣùgbọ́n gbogbo ìwà tá à ń hù ń bẹ̀ ìwà ará oko ìwà ẹni tí kì í gbọ́ràn ìwà ẹni tí ò ríran ìwà ẹni tí ò lẹ́kọ̀ọ́ ìwà ẹni tí ò jáde a lè kọ́ntínú pẹ̀lú ẹ̀ ẹ lọ rèé rówó dáadáa mo sọ ní ọ̀dọ̀ Fáṣọlá níjẹta gbogbo stéètì tí ń bẹ Nàìjíríà mo ti káàkiri ẹnìkan kan tó ríjọba ṣe nu wọn bí Èkó sí Èkó nìkan ló ríjọba ṣe gbogbo àwọn yòókù olè ni wọn olè kí ni mo pè wọ́n. ẹ̀yin tẹ́ ẹ wà nìbàdàn a special message tí mo ní fún yín ẹ̀yin mùsùlùmí election year 2011 ẹ lọ rẹ́gísítà ẹ̀yin mùsùlùmí ẹ rẹ́gísítà torí pé bẹ́ẹ̀ bá rẹ́gísítà ẹ ní lẹ́nu ọ̀rọ̀. Allah. Number 1 nìyẹn ẹni àyàn abẹ nísìnyí Professor Jega olóòótọ́ ni ó ìdí sọ pé lẹ Yorùbá yìí gbọ́ràn àwọn èèyàn wọn máa bá sọ fún wa pé báyìí lọ̀rọ̀ bẹ́ẹ̀ náà lọ̀rọ̀ Allah. ṣùgbọ́n àwa nìkan là á máa ma òtẹ́tà mọ̀lé ẹ sọ ara yín dáadáa ẹnìkan ò ní wáyé tiwa mọ́ tiẹ̀ ńgbà táwọn ọ̀sọ́pá wáyé tiwa mọ́ tẹnìkan. Allah. mo sọ fún wa mo ní gbogbo ọ̀nà tó jáde ń bàdàn yìí oko lọ́lọ́ gbogbo ọ̀nà tó jáde nígboro Ìbàdàn yìí gbogbo òlú tá a bá tún lọ tá a bá jáde ń bàdàn yìí oko ni. Oko Ìbàdàn ni. ó yé wa bẹ́ẹ̀ ẹ wá jí àhùwà ọlọ́gbọ́n káhùwà làákàyè. Allah. ká ma ẹ̀tọ́ ká fún yàn lẹ́tọ́ ẹ̀tọ́ wa Ọlọ́run ti fún wa ẹjá wa náà wá fún àwọn tí Ọlọ́run dá wa má ká fún ẹlẹ́tọ́ wọn ìjọba tí ń dẹ̀ ń ṣe lọ́yọ̀ọ́ yìí ló burú jù bí ọba ní burú ìjọba tí ọba rówó ilé ẹ̀kọ́ tí òrówó tíjà san kò síjọba nìyẹn wàláì kò sí ṣùgbọ́n ẹ̀ ní jáde ta àwọn Yorùbá sì ní àyè lè sọ̀rọ̀ níbẹ̀rẹ̀ orí ìburú rárá kì í ṣe pọ́ bẹ̀rẹ̀ rẹ̀ orí ìburú pọ́nbélé ni. ẹ̀yin náà lẹ́sìn rí kọ́bọ̀kọ́bọ̀ kan lẹ́la nísìnyí lẹ́ẹ̀ máa pariwo lẹ́yìn wọn. àwọn tẹ́ ẹ jù lọ àwọn tẹ́ ẹ ṣẹgbẹ́ àwọn tẹ́ ẹ nílà áká ẹ jù lọ àwọn ni wọ́n wá yàn yín jẹ ká mú eré abẹ náà dání. Allah.
ẹlẹ́ẹ̀kẹta ń bẹ àwọnú Ramadan ọlọ́njẹ́ ayọ̀rí ẹ̀ dáadáa kí ni wàá tiẹ̀ nínú Ramadan kí ni wàá tèmi ká tó wàá tiẹ̀ sọ nǹkan kan gbogbo àtàwọn àǹbílà lẹ́tọ̀ọ́ àti dúpẹ́. Allah. Bismillahir Rahmanir Rahim. أعوذ بالله من الشيطان الرجيم Allah. بسم الله الرحمن الرحيم قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين. ẹ jẹ́ ayé ẹ̀yọ̀kan wò ó ti tó fún wa ojoojúmọ́ là ń gbọ́rọ̀ Ọlọ́run gbogbo bàbá wọn bẹ́ẹ̀ ń bi tafsiru nísìnyí gbogbo àwọn àfáà kọ̀ọ̀kan náà ni wọ́n ń ṣe tafsiru tí wọ́n ń bá wa sọ̀rọ̀ Ọlọ́run ṣùgbọ́n kò lápa lára wa ó sì yẹ kó lápa ibi àwọ̀ ayé ọjà ni àwa nájà ní ẹnìkan èyí nájà ọmọ kọrí lé á padà kú òun bí àwọ̀ ayé ibi báyìí kọ́ láàrá sí á padà lọ jábọ̀ fọ́lọ́hún ìhùwàsí tí ń bẹ lọ́wọ́ wa yìí ọjọ́ tẹni Ọlọ́hun kọjọ́ tẹni tó ń bẹ̀rù Ọlọ́hun kọjọ́ tẹni tó dá Ọlọ́hun mà gbogbo àtàwà ń bí pẹ́pà bá dá Ọlọ́hun mà àwa mélòó la lọ́ọ́ kírun mọ́sálásí rẹ̀ kan aláwa mélòó kí là ń ṣe ń tà ń ṣe náà la wà lẹ́nu rẹ̀ yìí yóò sì tán á padà dìde ń bí bóyá bọ́ ọba wá dìde tó ń lọlé tó o sì mọ̀ bọ́ yóò délé ìbọn jáde ńlé rẹ láàárọ̀ yìí ni ọmọ bí wọ́n mọ̀ bó ò ní padà débẹ̀ mọ́ kí wá ní bẹ̀rù Ọlọ́run tí ń bẹ lára wa. قل إن كان آباؤكم وأبناؤكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين. ẹ dákun ẹ gbókọ Ọlọ́run tóbi jama. Allahu Akbar. ẹ pariwo Ọlọ́run jama. Allahu Akbar. mo sọ̀rọ̀ kan lánàá ní Ògbórí Ẹ̀fọ̀n n ó tún máa tún sọ fún wa ní Ìbàdàn bí
atharu Islam orípa Islam ìdá ìlú mà ní ìlú Islam kò sí fún wa nìbàdàn alámúlùmọ́là ni wá musabsabina bayna dhalik la ilaha illallah wa la ilaha illallah àdúró déédéé ń tà ń wá ayé la dì mọ́ ayé ó sì tán àwọn tá a fún lánàá dà àwọn àjẹta dà ìyẹn ni mo ń sọ fáwọn tó ń ṣèjọba nísìnyí báwa pẹ̀lú àwọn tó ti ṣèjọba lọ́yọ̀ọ́ yìí bá a bá pàdé nísìnyí tá a pàdé ara àwọn tó ti ṣe ń jọ̀hún tí a fọn sí rìn èmi máa béèrè ní ọdún ẹnìkọ̀ọ̀kan wọn yóò ní wọ́n fọn sí rìn tẹ̀lé ọ lẹ́yìn mọ́tò tèmi ń gbé kiri ń jọ́nà náà ni mo ṣe wá mọ̀ pé wọ́n ń bẹ́ ń bí mọ́ nísìnyí. oníkálukú wa la gbọ́dọ̀ ronú débẹ̀ ẹlòmíì wọn ọmọ lágbóolé wọn kò tún sí lọ́hùn so wọn ọmọ gbọ́ ọ wá wọn ọmọ gbà tí ó lọ ìwọ tí o sì mọ̀ pé wọ́n mọ̀ ọ́ lágbóolé yín wọ́n tún mọ̀ ọ́ níbòmíì ó yẹ kó o bẹ̀rù pé ìjọ kan máa ń bẹ inú ilé tẹ̀sẹ̀ ń gbé ń ṣe gírí yóò sì dá wáyé. bẹ́ẹ̀ni kan máa pé ọ lọ ilé lágbájá kí ló tún kù mẹ́ ta là ń wá lọ. bẹ́ẹ̀dì rẹ tó fi ń sùn yóò di tẹlòmíì ètò burú jù ní pẹ́lòmíì ní ọ̀fẹ́ ìyàwó rẹ̀. orí báwọn ìyàwó tó ọ̀gbọ́n rẹ nìkan fìrí pẹ̀lú ẹ ẹnìkan ní ọ̀fẹ́ ó lẹ́ni tí ọ̀fẹ́ pẹ̀lú sùúrù ni ó fi fẹ́. bóun wọn bá sì fẹ́ ń tiẹ̀ kódà yóò tún máa sọ pé tuntun ni torí o ti tún ṣe tẹ́lẹ̀ kó o tó lọ. gbogbo èyí náà yẹ kó jẹ́ wàásí fún wa mo bẹ̀ wá nítorí tọlọ́hun ẹ jẹ́ kí azaru Islam ó máa hàn lára wa a wà lójú agbo ni a wà níbi yóò bá gbé yẹ kó sọ̀rọ̀ má sọ̀rọ̀ ń bẹ̀ tó bá yẹ kó dákẹ́ fẹ́m dákẹ́ ń bẹ̀ àyè wà lágbo ká máa sọ̀rọ̀ kíní kan lọ bá wá ọlọ́wọ́ fẹ́ gbá gbọ́n tí wọ́n sọ ń bẹ̀ ni sì fara rẹ bá lè gbọ́n tí wọ́n fẹ́ sọ. gbogbo wa la gbọ́dọ̀ wà kí á jẹ́ kí azaru Islam ó hàn lára wa ó hàn láwọn ìlú méjì gbogbo ilẹ̀ Yorùbá yìí bá a bá délùú Ìwó wàláyé azaru Islam hàn bẹ́ẹ̀ a máa pa wọ̀lú mùsùlùmí bá a bá sì délùú Ọ̀fà Kwara a máa pa wọ̀lú mùsùlùmí tí wá ń bí yìí mùsẹ́bíṣẹ́bí náà ni wá bẹ́ẹ̀ ní sàlẹ̀ àwa yìí náà ni gbogbo àwọn ìyá wa tí wọ́n borí yìí náà ìsìláàmù kankan kọ́ ló tó bẹ́ẹ̀ àwẹ̀ ni. àwẹ̀ ni ẹ̀jẹ̀ àwẹ̀ ọlọ́tán ẹ̀jẹ̀ àwẹ̀ orí tí ó sorí jákujàku tí ọmọ wa ṣe pékélé kí àdúgbò ẹ bá pàlà jẹ borí ni a ní olè wàá dàbò lórí. قد بكينا مذبذبين حيارا. ọba fẹ́ sọ̀rọ̀ dáadáa. قد بكينا مذبذبين حيارا. Idris dákun bá ń wí. قد بكينا مذبذبين حيارا. نطلب الوصل ما إليه سبيل نطلب الوصل ما إليه سبيل قد بقينا مسبسبين حيارا. bí tí o gbé sọ́lọ́run la gbé ń wọ́ lọ́hùn káàkiri àbí táwa ń ṣe tó wù wá. مسبسبين حيارا. àdúró sójú kan náà àwa yìí náà ni wọ́n rí ń bi wáàsí àwa yìí náà ni báwọn kiri yóò bá bẹ̀rẹ̀ tiwọn òmùgọ̀ pọ̀ ńlẹ̀ Yorùbá wọn alẹ́lẹ́sìn kejì àwọn àfáà wa náà gbọ́n
wọn aláwọn ẹlẹ́sìn kejì ẹlẹ́sìn wo ni tó ń bẹ lẹ́yìn ẹ̀sìn Islam. kọ́dìbà kọ́iná sẹ́bísẹ́bí iná hayarọ̀. mùsùlùmí nìkan ní í sin lọ́hùn ọ̀tọ̀ dìgírí yóò bá gbé ń sìn ebi à ń kọrin ni. àwọn olórin. ebi à ń kọrin ni. kọ́dìbà kọ́iná sẹ́bísẹ́bí iná hayarọ̀. wọn bá sọ̀rọ̀ wọn aláwọn ẹlẹ́sìn kejì bí ibo mbọ́lẹ̀sìn náà wà. kọ́dìbà kọ́iná sẹ́bísẹ́bí iná hayarọ̀. àdá mùsùlùmí mà láàrin àwọn tí ọ̀lẹ́sìn àwọn ọ̀lẹ́sìn tiwọn bẹ́ẹ̀ bá pè wọ́n láládùúà ó sì dáa. lórí pọ́ǹtì ẹyọ kan làwọn dúró lé lórí ọ̀rọ̀ Ọlọ́run pọ́ǹtì ẹyọ kan lọ̀rọ̀ wọn lórí ọ̀rọ̀ Ọlọ́run pọ́ǹtì ẹyọ kan òun náà ni pé òde òun ni astajib lakum ẹ pè mí kí n dá yín lóhùn tí Kùránì wí nìkan ni àwọn ń pariwo bí wọn bá tan àbẹ́là kankanlẹ̀ lálẹ́ wọn ó sì pariwo ilé ó sì mọ́ Ọlọ́run tí lóhùn èé sálábòsí yóò ó sì gbọ́dọ̀ dáhùn ó lọ sọ pé òde òun ni astajib lakum. ẹ pè mí astajib lakum wọn dá yín lóhùn. ibẹ̀yìn lẹ làdúà ẹ̀yin lẹ làdúà. àánú Ọlọ́run tí ń bẹ lórí Suratul Fatiha ẹ̀dá ò lè jẹ́ tán tí ó fi kú láyé. àánú Ọlọ́run tó ń bẹ lórí Suratul Fatiha. àwa mùsùlùmí àwa ní sàdúà àwọn kan tiẹ̀ tún gbà sódì ń tiwọn wọn á ní kí ló dé tẹ̀ ń tẹ̀tẹ̀ ń fa tẹ̀sùn bá lọ́wọ́ wọn aláwọ̀ ò ní tẹ̀sùn bá fà ń tà wọn. ọ̀dọ́ wa ń bí àgbọ̀dọ̀ má fà á bẹ́ẹ̀ lómi ọba ńgbà tẹ lọ Mọ́kà ńgbọ́lẹ̀ jírí lárúbáwá tó mú tẹ̀sùn bá lọ́wọ́ sára Mọ́kà ló fi wéra rẹ̀. kò sí káwá Nàìjíríà. ọlọ́kiri ní ìlú kan tó sì tó lù ú tiwa yìí. gbogbo ẹ̀yin tẹ́ ẹjọ́ máa bàdàn bíi tèmi ẹ máa ṣàdúrà lójoojúmọ́ Ọlọ́run kó kó òsì kúrò nílẹ̀ yìí. òsì yìí pọ̀ jù eléyìí ti pọ̀ jù ọ̀pọ̀ jù wàláì a sì máa bà mí nú jẹ́ ó sì máa ń pa mí láyà. Anali mawjudu fatilubi ni tajidini. Anali matilubu. Anali matilubu fatilubi ni tajidini. Wa in rumta siwaya. Wa in rumta siwaya wala mutajidini. ọ̀nà àtàrà tá a gbé rọ́lọ́hún ní ẹgbàá Suratul Fatiha ẹnìkan ò lè jà àrọ́mọdọ́mọ wa tọ́lọ̀ ń bá gbà fún wa lórí ẹ̀ àrọ́mọdọ́mọ wa ò lè jẹ àǹfààní ẹ̀ tán. tajidini tatulubu ní sẹ̀rí àwọn kiri yóò wọ́n wà á bẹ̀rẹ̀ sí í pọ̀ Ọlọ́run títí wọ́n sì ń kọ́lé mọ́lé wọ́n ń ralẹ̀ mọ́lẹ̀ wọ́n ń ra mọ́tò mọ́ bọ́ ọ bá ra wọn ní ìyàrin ìgboro ó rí wọn pẹ̀lú aṣọ tó níláárí ó rí wọn pẹ̀lú ìdúró wọn tó yẹ pé ìdúró wọn lásán ọ mọ̀ pé eléyìí ọjẹ ó ní nǹkan ọjẹun yó àwa mùsùlùmí là wà á gbẹ owó èètì jẹ. tajidini tatilubi ní. àwa lọ́lọ́ lọ́hùn àgbẹ̀ àwa ọ̀pọ̀ lọ́hùn àwa ń bú àwọn akọ̀ǹgbẹ́ ṣe ń pè wọn ò ní máa pè é nígbà tí mo bá wọn lẹ́sìn. bẹ́ẹ̀ yọ̀ bá sáà nìkan yóò ní ẹ̀ka ń bẹ̀ àwa làwa ní ẹ̀sìn tó yẹ pé díìnù wọ̀ dáwọ̀là Islam nìkan ni òní díìnù wọ̀ dáwọ̀là a ṣe láyé ní àhín a sì ń ṣe lórí pé bá a ti wùlẹ̀ agbádùn tó ìgbádùn tàlìkíyàmà tí ó ṣe fún wa ojú táyé lọ. Allahu akbar. wa'tasimu billahi huwa mawlakum ni'mal mawla wa ni'man nasir. nípa báyìí ẹnì kọ̀ọ̀kan wa ẹ jẹ́ ká súnmọ́ lọ́hùn. wa'tasimu billahi huwa mawlakum. ọ̀wá bá ń wí. wa'tasimu billahi wa mawlakum. ẹ jẹ́ ọkùnrin ìjọ kan ṣoṣo Ọlọ́run. wa'tasimu billahi
مولاكم bàbá pé a máa ké fati à ń bí nísìnyí àwọn gẹ́gẹ́ lùbí lọ́pọ̀. سيدنا anígbè mi èyí sàfà sídìnnà. وأتوا بالله ومولاكم ọlọ́run lọ́lọ́run gbogbo wa ni'mal mawla. فنعم المولى ونعم النصير ẹ dákun ẹ pọ̀ ọlọ́run lọ́kàn tí فنعم المولى sára sí ọlọ́run ẹ gbé ọwọ́ méjèèjì ẹ kan sára. واعتصموا بالله òun lọ́lọ́run gbogbo. واعتصموا بالله ومولاكم wa ni'mal mawla. ونعم المولى ونعم النصير فنعم المولى ونعم النصير. ẹ jẹ́ ká dì mọ́ òpó ìṣòṣò ọlọ́run kò síbi à ń lọ mo lọ fẹ́ lọ mo lọ fẹ́ lọ. قل إن كان آباؤكم ẹ̀gbọ́n tọ́lọ̀ ń fẹ́ kàkálẹ̀ fún wa ayé ẹyọ kan tí wọ́n lò fún wa náà wá máa lọ pín sí iye ọ̀nà tí wọ́n fúnra rẹ̀ bá tún mọ̀. قل إن كان آباؤكم إن كان آباؤكم ọlọ́run wá ń fẹ́ pe àkíyèsí gbogbo wa. إن كان آباؤكم ọlọ́run ní bọ́ bá jẹ́ pé àwọn bàbá وأبناؤكم bọ́ bá jẹ́ pé àwọn ọmọ yín وإخوانكم bọ́ bá jẹ́ pé àwọn ẹ̀gbọ́n yín وأزواجكم bóyá lè jẹ́ àwọn ìyàwó yín àbáwọn ọkọ yín وعشيرتكم bọ́ bá jẹ́ àwọn ẹbí yín fámìlì yín àwọn ará yín ni. أموال اقترفتموها àbáwọn owó yín tẹ́ ẹ kó jọ tí ń bẹ ní báǹkì ní nàìjíríà àti tìlú òkèèrè. وتجارة تخشون كسادها. bó bá sì jẹ́ pé àwọn owó yín tẹ́ ń ṣe tí mọ́wọ́. ṣe àmọ́ bá a lọ báyìí àmọ́ bá a lọ báyìí gbogbo àwọn tẹ́ ẹ̀yàn lọ sí house of kínní kan house of assembly house of kínní ṣé wọ́n wá fún yín lábọ̀ ẹjọ́ ṣé wọ́n padà dágbó lé wọn mọ́ àrí wọn. wọn ò débẹ̀ mọ́ aláti house náà wọ́n ti lọ kọ́lé tuntun mi ibi wọn ò dé sí wọn ò ní dé sáàrin wa mọ́ ṣe ọlọ́run ó sì máa wò wá àrùn bá náà ngbọ́ ọlọ́run ní ìwà aṣáájú ẹ̀dá Muhammad sallallahu alaihi wasallam. ọ̀nà tó fi ṣèjọba náà ní gbogbo àwọn mùsùlùmí gbé gbọdọ̀ ṣèjọba ìjọba ṣíṣe àwọn tí ó ṣèjọba tí wọ́n ó ṣèjọba náà tí wọ́n ó rojú rí ọlọ́run láyé àtàlìkèyàmà ìjọba wọn gbọdọ̀ dá sí mẹ́ta bí wọn bá bẹ̀rẹ̀ ìjọba wọn kọ́kọ́ tọ́jú aráàlú ẹ̀yin tẹ́ ẹ dúró wọ̀nyí ṣèjọba Ọ̀yọ́ ṣe òtítọ́ tọ́jú yín ẹ̀ ń gbádùn abẹ́ẹ̀rí bójú yín ṣe tutù ni. ó yàtọ̀. ìmáàmù tó kí ọlọ́fẹ́ lè wé láwà ní mẹ́ta papọ̀ lẹ́ẹ̀kan. bẹ́ẹ̀ni. ẹ tí ìgbádùn báwọn. wọ́n ń lábẹ́. ó yàtọ̀ gọ́ọ̀nà. ìjọba tí ó soríire ọkọ̀ọ̀kọ̀ tọ́jú aráàlú ná kìí ṣe pé ìjọba wọn pè á máa wá yáwó kò ní fún wa lówó ọ̀nà gbọ́dọ̀ dá omi ó máa yọ iná ó máa tàn gbogbo oríṣiríṣi ntọ́yẹ ká fi iná ṣe tá a fi máa jẹun á máa rí iná fi ṣe ntọ́yẹ ká fomi dáadáa ṣe á máa fi ṣe hospital gbọ́dọ̀ dúró déédéé àní lọ ọbẹ̀ wọn máa pé àrè rẹ̀ exercise wá kí wọ́n pé àwa exercise tó bá mú wà náà láà máa bọ́ ọkọ̀ oògùn tá a fẹ́ kọ́ ọ rà sí.
àwa la lọ ka oògùn a tún máa wá bẹ dókítà pé mo ti kó oògùn náà dé èmi ọmọ bí wọ́n ti ṣèjọba òmùgọ̀ báyìí kò yé mi kò mú tiẹ̀ wó títí pé ńdọ̀dún wo láàtọ̀ lajú àwọn tá a sì kó bẹ̀ ni wọ́n ń wúlẹ̀ kẹ́ni ẹ̀ ń gbèsè ní ọrùn wọ̀nyí. Inna Allahi yuhibbuna al-ajilata wa yadharuna warahum yawman thaqilan. Jẹ́nà má lè mú. Nahnu khalaqnahum. Wasadadina asirahum. Ọlọ́run wá ní bọ́ bá rí bẹ́ẹ̀. Wa idha shina. Ọlọ́run ní bọ́ bá yá èmi Ọlọ́run. Wa idha shina. Nígbà àsìkò bá tó lọ́dọ̀ mi. Badalina amsalahum tabdilan. Wa idha shina. Badalina amsalahum tabdila. Ọlọ́run ní iṣẹ́ aṣínà ń gbà àsìkò bá tó badalina amsalahum. Badalina amsalahum tabdila. Wọ́n kó wọn kúrò ń bẹ̀ wọ́n kó oníranu ọkùnrin ní fi séènì ọrùn oníranu ọkùnrin rán dáradára ní máa fi séènì ọrùn ọkùnrin rán dáradára èèyàn jákujáku gbọ́ ọkùnrin bá ń gbé séènì ọrùn kí ló kan ọkùnrin pẹ̀lú séènì ìyàwó rẹ̀. torí mi ò tiẹ̀ má kọ́kọ́ jọra wọn rárá Ọlọ́run ní básìkò bá tó. Wa idha shina. Badalina amsalahum. Badalina amsalahum tabdila. Allah. Badalina amsalahum tabdila. Badalina amsalahum tabdila. Ẹ má bẹ́ẹ̀ ni kankan campaign àwọn tẹ́ ẹ bá campaign lánàá ìyá wọn fi jẹ yín wàláhì tàláhì mo rìn káàkiri àgbáyé èmi ò rí bì kan tí wọ́n gbé sọ pé wọn ò sanwó tíjà gbogbo ìjọba tí ó bá ti sanwó tíjà olórí burúkú ìjọba nù olòṣì ìjọba nù. bàbá tó nǹkan ṣe méjì á kú òun bẹ́ẹ̀. Alam tara ila alladhina tawallaw qawman. àwọn ọmọ wa wá jókòó sílé wọ́n wá dọmọ tí ń dàdúgbò ooru wọ́n ń gbá bọ́ọ̀lù káàkiri. sáré kí àdúgbò. ẹ̀yin tẹ́ ẹ sì jẹ́ àgbààgbà nílùú ẹ sì yájú lẹ̀ ń wòran. Alam tara ila alladhina tawallaw qawman. bàbá máa dáwọ́ iléèwé àwọn tíjà ní àyọ̀dá fún wa ká jẹ́ pàwọ́ fúnra wa láàrin ìsanwó síbì kan kí wọ́n sì máa bá wa pín fáwọn tíjà ọ̀tá ni iye ọmọ tí ń bẹ níléèwé bá a bá gbé kò burú 40 ọmọ ń bẹ ní kíláàsì kan iye ọmọ tí ń bẹ ní kíláàsì yẹn sanwó tíjà tí ń kọ́ kíláàsì náà 40 ọmọ sanwó rẹ̀ bá a bá fi ṣe sísítẹ́ẹ̀mù èyí àárò owó tíjà san ìjọba tó bá ti sọ pé ẹ̀kọ́ ò ṣe pàtàkì àwọn ò fẹ́ kẹ́kọ̀ọ́ àwọn ọmọ tiwa lọ wájú wọ́n wá mú àwọn ọmọ tiwọn lọ ìlú èbó wọ́n lọ rèé fowó wa rán wọn wọ́n wá ń lérò pé báwọn ọmọ àwọn bá dé àwọn ọmọ tiwa ó tún máa ṣerú sìn wọ́n bá wa ṣe ń ṣerú sìn wọ́n ìyẹn ò lè wáyé bọ́ ọmọ wọn bá dé wọ́n ya wèrè ni.